لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. لا إله إلا الله. Orúkọ mi ni SHEIKH Muhammadu TAOFEEK Akewugbagold ọmọ Akewugbaru. لا إله. Ọmọ bíbí Ọ̀yọ́ Aláàfin ni mí. Ibẹ̀ náà ni mo ti ṣèwé dàgbà. Ibẹ̀ náà ti bí àwọn òbí mi. Bó tiẹ̀ jẹ́ pé màmá tó bí mi ó sapá kan Ògbómọ̀ṣọ́ ni wọ́n. But ìwé mi Ọ̀yọ́ Aláàfin ni mo ti lò. Àtìgbà tí mo ti wà níbi ọmọ ọdún 15 ni mo ti wà nílùú Ìbàdàn. Bóyá láti kẹ́kọ̀ọ́ láti gbìyànjú nínú ayé, alhamdulillah. Mo kẹ́kọ̀ọ́ jáde ní University of Ibadan. Mo padà tún kẹ́kọ̀ọ́ sí mo láwọn diploma láwọn ilẹ̀ Lárúbáwá. Mo láwọn diploma àgbéléṣe. Mo dẹ̀ tún kẹ́kọ̀ọ́ sí lórí masters. Lọ́wọ́lọ́wọ́ báyìí mo tún já akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ LECT University ní Ìbàdàn. Ìwọ̀nba nǹkan tí mo lè sọ nípa ẹ̀kọ́ mi nìyẹn. Àti jáfa ìgbà tí mo jáde secondary school tí mo ń wá admission. Ọdún 10 ni mo fi kéwú ọdún 10 yẹn náà lọ́lọ́run pé kí n máa rí lóde. Mo ké lọ́dún èèyàn bíi 4. Pẹ̀tẹ́lẹ̀ tó hàn jù ní ti bàbá wa kan tá ń pè ní Sheikh almarhum Muhammadu al-Hadi aw Abdul-Hadi Akorede tí wọ́n ló hàn jù. Àtàwọn tí mo kẹ́kọ̀ọ́ lára wọn lábẹ́ wọn wọ́n fẹ́ tó bíi 4. Ọ̀tọ̀ níbi tí mo ti lọ kọ́ èdè Lárúbáwá àti bẹ́ẹ̀ 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 lọ. Láti ilẹ̀ ayé mi wá kò wù mí láti jáfa. Ọlọ́run ló kàn darí mi pé dandan mo gbọ́dọ̀ ṣe ni. Bàbá tó bí mi kò wù wọ́n kí n kàwé. Ìdí nìyẹn tó jẹ́ pé gbogbo ìgbà tí mo wà ní yunifásitì wọ́n bá mi dá sí. Tọ́nà gbàgbọ́ pé lè kéwú ni mo rán ẹ̀ kí ló wá lọ síbẹ̀. Kì í ṣe pé wọ́n fẹ́ràn ìwé. Bẹ̀ẹ̀ tí wọ́n níbẹ̀rù nígbà yẹn wípé tí mo bá kàwé jù mo lè má jáfa mọ́, mo lè sá kúrò níbi táwọn àti rí mi. Ó dẹ̀ wù àwọn kí n jáfa káwọn máa rí mi báyìí ní nǹkan tó wù wọ́n. Bẹ̀ẹ̀ tá dúpẹ́ fọ́lọ́run pé nǹkan tán fẹ́ náà lọ́lọ́run padà fẹ́. Bẹ̀ẹ̀ kò wù mí kí n jáfa láti bẹ̀rẹ̀ ayé mi wá. Tí wọ́n bá dẹ̀ wò láti bẹ̀rẹ̀ ayé mi mo ti parí yunifásitì mo bẹ̀rẹ̀ business ni. Pàápàá nígbà tí mi ò rí iṣẹ́ ìjọba ṣe nígbà yẹn. Mo ta fídíò kazette rí, mo ta electronics rí láyé àwọn fídíò tó máa ń lanu sókè yẹn, uploading. Mo ta TV, ta gbogbo ẹ̀ rí, gbogbo ẹ̀ nítorí kí n má bàa jẹ haram. But àbálọ àbábọ̀ àfáà náà lọ́lọ́run padà pè mí. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àṣeyọrí ayé mi lọ́pọ̀ tí mo bá tó mi ò lè yọ ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ kúrò níbẹ̀. Akewugbaru làwọn èèyàn mọ̀ mí sí. Abdulaziz lórúkọ bàbá tó bí mi. Abdulaziz ọmọ Akewugbaru. Torí lineage wọn àwọn ni Akewugbaru family tí wọ́n gbàgbọ́ yí pé àwọn làwọn kọ́kọ́ ń jẹ́ ìmáàmù lọ́yọ̀. Ó jọ wọ́n lójú gan nínú ilé mi. But gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ọ̀tọ̀ ni tí bàbá mi máa ń wò, ọ̀tọ̀ níbi tí èmi máa ń wò. Èmi gbàgbọ́ pé ibi tí mò ń lọ jìnnà nínú ayé kọjá ń táwọn kà kún. Ipò ìmáàmù pàtàkì nínú Islam ó ní tó ga jù nínú jáfa àti èèyàn lè achieve láyé. But kò sínú nǹkan tí mò ń fi ayé mi lé. Mo ń lé nǹkan tí mo believe pé mo tún fi lè wúlò láwọn eré àbò mi tí mi fẹ́ sọ pé nǹkan tó tún ga jù yẹn lọ. Torí olórí tọ́lọ́run fún Ànábì Ibrahim náà ni inni ja'iluka linnasi imaman. Màá sọ di ìmáàmù náà lórí orí tọ́lọ́run ṣe fún Ànábì Ibrahim. Àwọn nǹkan tó wù mí láyé láti jẹ́ ó pọ̀. Láti kékeré mi mo ń ronú pé kí n jẹ́ lawyer. Mo ń ronú pé kí n jẹ́ scientist. Reason nìyẹn tó jẹ́ pé mo fẹ́ràn anything astronomy púpọ̀ jù. Up till now tí mo bá ń ṣe lecture tó bá dé level astronomy ẹlòmíì máa ń believe pé mo lọ study in university. Majority courses tí mo borrow ní university ó ní ṣe with philosophy, ó ní ṣe with psychology. Àwọn nǹkan yẹn ràn mí lọ́wọ́ gan. Débi pé tí mo bá ń jí sí Ọlọ́run ẹlòmíì máa ń ròyìn pé mo
mọ̀ àwọn délé ni Akewugbagold ni mo ń jẹ́ bàbá Aláàfin náà change sí Akewugbagold mo ń ṣe ayẹyẹ 15 years mo ti ń jíṣẹ́ Ọlọ́run ọjọ́ yẹn ti pẹ́ ìjọ yẹn náà bọ́ gold ọwọ́ wọn sí mi lọ́wọ́ so wọ́n dẹ̀ sọ̀tàn yẹn pé àwọn bàbá wọn which is Aláàfin Àtìbà ló sọ àwọn bàbá ẹ̀ ní Akewugbagold Aláàfin Àtìbà ló fún wọn lẹ́rú ni wọ́n fi ń pè wọ́n ní Imam Akewugbagold àmọ́ lẹ́nìí àwọn change orúkọ ẹ̀ ó di Akewugbagold ẹ̀rú ò sí láyé mọ́ gold ó máa wúlò títí ayé ni ẹlòmíì rò pé orúkọ ọ̀nàgíjẹ ni no wọ́n change orúkọ yẹn ni láti gbà yẹn ni mo ti ń jẹ́ Akewugbagold dídi alága alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ fọ́dún mẹ́jọ náà kò sẹ́yìn Aláàfin Adéyẹmí kẹta lẹ́ni kọ́lọ́n jẹ́ kẹ́mi wọ́n tún kún fún wa wọ́n fẹ́ràn mi bí ọmọ tí wọ́n bí nínú ni ló fà á tí mo bá ṣe wá sí gbà mí wákà mo fẹ́ràn wákà gan torí mo bá wákà ńlẹ̀ ni màmá tó bí mi dẹ̀ fẹ́ràn wákà gan àwọn àfáà tí mo dẹ̀ kéwú lábẹ́ wọn náà àwọn náà máa ń dá wákà mo kéwú rí lábẹ́ Zumaratul Mu'min mo kéwú rí lábẹ́ ilé kéwú tó jẹ́ ti Nizamiya tí n bá ń ṣe wá sí gbà mí mo máa ń fi rántí bí mo ṣe pilẹ̀ mo máa ń sọ wípé bólóríire bá bí ẹ bá lálùbáríkà bá tọ́ ẹ tíwọ náà bá sì tún fẹ́ gòkè ó di dandan kó tún ra bí Akewugbagold ló bí mi bàbá Kórèdé ló kọ́ mi Aláàfin Adéyẹmí gbé mi ó dòkè síbẹ̀síbẹ̀ mo tún ra bí so níwọ̀nba bó ṣe lọ nìyẹn àwọn iṣẹ́ tí mò ń ṣe as business pọ̀ àfáà ni mí o bẹ́yàn bẹ̀ mí ládùúrà máa bá ṣe o àwọn ẹbọ ọbẹ̀ ni mi ò kí ń ṣe mi ò dẹ̀ kí ń ṣe àràmù bẹ̀ bẹ̀tẹ́yàn bá bẹ̀ mí pé kí n bóun bẹ̀ lọ máa bá gbìyànjú bẹ̀tí síbẹ̀ náà mo sì ní àwọn okòwò tó tóbi oríṣi bíi 6 àbí 7 bóyá kí n mention bíi 3 péré nínú èyí táwọn èèyàn mọ̀ mi tàbí 4 àkọ́kọ́ mo ní farm àgbẹ̀ ni mí mo ní golden farms ìní nìyẹn ìkejì mo ní travelling agency tó ní ṣe pẹ̀lú ti Islam ìrìn àjò hajj àti umrah ìyẹn ni Baka Travels kì í ṣe Baka agbábọ́ọ̀lù Bakata Mubarakan àmọ́ láti bí háyà inna awwala baitin udiya linnas lallati bi Bakata Mubarakan wa hudaw lil alamin láti bẹ̀yẹn ibi tí a sọ Baitul-Atiq kalẹ̀ sí ló ń jẹ́ Baka so la fi ń pe ilé iṣẹ́ tó ń rí sí ìwọlé jíjáde ìrìn àjò alálàájì àti umrah la fi ń pè ní Baka Travel bákan náà mo ní ilé iṣẹ́ tó ń ṣòwò ilé tó ń ralé tó ń talé tó ń talẹ̀ à ń pè yẹn ní Sacred Gold Homes and Property àníyẹn náà tọ́lọ́run sì ń bá wa fi àlùbáríkà sí mo nílé ẹ̀kọ́ tá ń pè ní Royal Gold Group of School àní lọ́yọ̀ọ́ àní nìbàdàn tìlú Èkó náà ó gbéra láìpẹ́ pẹ̀lú ògo Ọlọ́run so àtàwọn nǹkan míì tá a tún fi ń sọ̀rọ̀ ajé pé ká fi má jẹ haram kẹnuwó dẹ̀ lè gba ọ̀rọ̀ láti jíṣẹ́ Ọlọ́run ẹni tó ti dipò òṣèlú mọ́ rí mú ni mí tí mo dẹ̀ tún wò pé lọ́jọ́ iwájú tọ́lọ́run bá tán kádàrá bóyá ní federal mi ò ní kọ́ tọ́lọ́run bá tán ló sì tún kù nínú ipò òṣèlú àmọ́ mo máa ń fẹ́ ẹni ipò òṣèlú tí ó bá ti jẹ́ pé kò ní yóò gbé mi kúrò nílànà ìjáàfà yóò gbé mi kúrò nílànà Islam á gba èrò kí n tó lè gbàrú ẹ̀ àmọ́ mi ò kí ń bọ́ lọ́hùn du steering mo gbàgbọ́ pé mi kọ́ ni mo dára mi ní tó kàn nínú ọ̀rọ̀ mi ò ló mọ̀ tó bá níyẹn náà sì tún kù alhamdulillah tó bá ń dẹ̀ ní èyí tí mo dìmú yìí náà ló alhamdulillah kásá ti láyé rẹ̀ ká ní rẹ́kọ̀dù rẹ̀ ká dẹ̀ jábọ̀ tó dáa fọlọ́ lọ́jọ́ tá a bá padà bó ṣe jẹ́ nìyẹn. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Ọba tó dá wa sọ fún wa nínú al-Qur'an pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarjullaha wal yawmal akhir. Ọlọ́run ní àpèjúwe tó dáa ó ti wà fún ẹ̀yin mùsùlùmí lára ànábì. Whatever you want to be in life,
gbogbo tó wù kó fẹ́ jẹ́ láyé jẹ́ kí ànábì ó jẹ́ role model rẹ̀. Prophet Muhammad should be the role model of all Muslims. There's one special aspect which I want to go. Aspect tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ó ní level pé ànábì máa ń prepare gbogbo tó bá fẹ́ ṣe kó tó ṣe. Ànábì ò kì í lo fire brigade approach. Ànábì máa ń prepare gan. Àìní preparation máa ló ń affect majority Mùsùlùmí lẹ́ni. Take for example, nígbà tí ànábì fẹ́ jáde nígboro ìlú Mákà níjọ́ tí àwọn ọ̀tá tí wọ́n ka mọ́lé ó kù ọdún méjì tí wọ́n ka ànábì mọ́lé lànábì ti wòye pé àwọn pípù yìí tán bá léhùn títí tàn báhùn tán dẹ̀ rí Islam gbà lọ́wọ́ òun ikú lókù tí wọ́n fẹ́ fi lọ́hùn kẹ́yìn. Ànábì wá bẹ̀rẹ̀ sí ṣe ó lọ jíṣẹ́ Ọlọ́run fáwọn tó wá láti ìlú Yathrib tá ń pè Medina lẹ́yìn. Ó lọ jíṣẹ́ Ọlọ́run fún wọn, àwọn yẹn gbà páwọn ó ṣe Islam, wọ́n jẹ́ 6 lọ́dún àkọ́kọ́. Ànábì jíṣẹ́ fún wọn tán 6 yẹn lọ sí Yathrib, wọ́n lọ jíṣẹ́ bá ànábì ṣe fi lé wọn lẹ́nu. Ìgbà tó dọdún kejì àwọn 12 náà tán wá. Ibẹ̀ lànábì tí wá prepare mind wọn pé kọ́dún yìí tó kó lẹ́ o, ó ṣeé ṣe tílùú yìí ò bá gbà mí láyè láti jíṣẹ́ Ọlọ́run, mo lè wá ṣẹ́tù sọ́dọ̀ yín bẹ̀ yẹn o. Ẹ jíṣẹ́ Ọlọ́run fáwọn èèyàn kí n dẹ̀ bá inú mi ó dùn pé àárín àwùjọ Mùsùlùmí ni mo dé sí. Àwọn èèyàn yìí ṣe bẹ́ẹ̀ hà pẹ̀lú ànábì. Ànábì wá bẹ̀rẹ̀ sí plan ìrìn àjò. Ìgbà tó yá ànábì gbọ́rọ̀ wípé wọ́n ti ń ṣe meeting láti wá pa òun. Ẹ máa wo bí táwọn Mùsùlùmí tá ti get it wrong o, Mùsùlùmí ayé òde òní. Ànábì mọ̀ pé wọ́n ń ṣe meeting láti wá pa òun. Ànábì náà wá sí meeting pẹ̀lú àwọn èèyàn tiẹ̀. Àkọ́kọ́ ìgbésẹ̀ tá ànábì gbé ó try láti fi ẹnìkan sáàrin àwọn tí ń ṣe meeting yẹn kó lè máa ní first hand information. Ẹnìyẹn ò àbí ẹni pé Mùsùlùmí lòun. Gbogbo tí a bá dẹ̀ sọ lànábì ní first hand information. Ìgbà tó di pọ́n múra láti wá pa ànábì ti gbọ́. Ànábì láti invite ẹni tó mọ̀ nípa ojú ọ̀nà Mákà sí Medina kó wọn má bàa sọnù láàrin desert. Ẹnìyẹn fi wọ́n mọ̀nà. Ànábì invite ẹni tó mọ̀ nípa geography tó mọ̀ nípa map. Ẹnìyẹn dé ó fa ànábì mọ̀nà. Iye villages tẹ́ kàn lójú ọ̀nà ní tẹ́ bá kò bí ẹ̀kan bí gbogbo ẹ̀ lànábì note. Ànábì wá sọ fún ọ̀rẹ́ Abubakar wípé ìrìn àjò yìí àjọ ń lọ ni. Sọ fún ọmọ ẹ obìnrin bóyá Asma wà bí nǹkan mìíràn tí orúkọ ọmọ bàbá wa Abubakar yẹn mọ́. Ọmọ yẹn ló prepare oúnjẹ tànábì àti bàbá rẹ̀ ó jẹ lórí ìrìn àjò títí tí wọ́n fi dé Medina. Kódà omi tí wọ́n á mu ànábì prepare rẹ̀ sínú kèrègbè tí wọ́n dé mẹ́yìn ràkúnmí torí wọ́n mọ̀ pé inú desert làwọn ò ti rìn. Ànábì mọ̀ pé tóun bá fẹ́ jáde nílé wọ́n lè máa lé òun bọ̀. Òun ní ìdí kóun kọ́kọ́ hide síbi kan. Ànábì prepare inú ihò tá ń pè ní gáàlì ìráì, kòtò ìráì. Ànábì ó prepare rẹ̀ sílẹ̀. Ànábì wá rán èèyàn lọ sínú kòtò ìráì yẹn kán lọ wo bẹ̀ fóun sí ò sí ejò ńbẹ̀, sí ò sí àkekèé ńbẹ̀. Wọ́n fún ànábì lábọ̀ pé ibẹ̀ lálàáfíà. Ànábì mọ̀ pé inú àpáta máa gbóná tó bá ti dọwọ́ ọ̀sán. Ó wá plan pé àwọn ó jí wọbẹ̀ nídàjí táwọn èèyàn yìí bá padà tí wọn ò bá rí àwọn jáde nígbà tí ó bá tó bí àǹkí àyílà àwọn ọmọ bá rìn àjò àwọn lọ. Gbogbo ẹ̀ lànábì, gbogbo ẹ̀ ló ń sí Ọlọ́run plan sallallahu alayhi wa sallam. Ilé òfà tó jẹ́ pé ńgbà tí wọ́n dé kódà wọ́n ń yọjú lójú kí wọ́n rí pé ànábì sì sùn torí gbogbo ìran tí ń bẹ ní Mákà ló donate ẹnìkọ̀ọ̀kan pé àjọ lọ́ọ́ pa ni torí òfin ilẹ̀ Mákà ní pé ẹni tó bá pa ẹnìkan náà fámìlì kan gbogbo fámìlì ẹni tó kù yẹn wọ́n lọ gbẹ̀san lára fámìlì mi. Ẹ jẹ́ kí gbogbo ìlú yìí ó mú ẹnìkọ̀ọ̀kan wá tí àwọn fámìlì ẹ̀ bá máa jà kán bá gbogbo ìlú yìí jà. Gbogbo ọ̀dọ́ ìlú yẹn náà lọ tò sẹ́nu ọ̀nà ilé ànábì mọ́júmọ́ ọjọ́ náà. Ànábì mọ̀ pé wọ́n ti dé. Òrùjọ́ yẹn náà dẹ̀ lànábì fẹ́ jáde. Ànábì wá plan pẹ̀lú Sayyidina Ali tó jẹ́ ọmọ ọ̀nkù rẹ̀. Plan tó wọ́n plan ni pé tóun bá ti dìde lórí ibùsùn yìí ìwọ á sùn síbẹ̀, aṣọ òbóra mi fi bóra. Táwọn èèyàn yìí bá ń wò wọ́n máa rò pé mo sì wà lórí bẹ́ẹ̀dì ni wọ́n ní mọ̀ pé mo ti lọ. Ẹ wo plan ànábì. Ìgbà yẹn lànábì ṣẹ̀ṣẹ̀ wá béèrè mùjísà lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ìrànlọ́wọ́ tó ló ṣe fún mi ó yá ṣe é. Láyà Kùránì wá sọ̀kalẹ̀ ńgbà ànábì fẹ́ jáde yìí pé waja'alna min bayni aydihim sadda wa min khalfihim sadda
faghshaynahum fahum la yubsirun. Ànábì máa lọ ti ṣe gbogbo tó yẹ kó ṣe máa lọ wọn lè rí ọ níwájú wọn lè rí ọ lẹ́yìn àti dá nǹkan bò wọn lójú wọn lè rí ànábì. Ànábì ò dúró lórí pọ́lọ́hun mi ti ṣàdéhùn kó máa ṣe tó yẹ kó ṣe. N ló bírú lecture kan tí mo ṣe oníṣẹ́jú 12 lẹ́nu ọjọ́ mẹ́ta tí mo sọ yìí pé ṣéun tó yẹ lásìkò kò yẹ kí bò sí Ọlọ́run. Ṣéun tó yẹ lásìkò kò yẹ kí bò sí Ọlọ́run. Ẹni tó bá gbọ́ wákà yẹn wọn ti rántí lecture yẹn tó rógó viral gan. Ànábì jáde nílé ìgbà yẹn lọ́lọ́run wá ṣẹ̀ṣẹ̀ wá fi ohun kún àwọn kèfèrí. Owó ló gbọ́dọ̀, every man is the architect of his own fortune. Prepare ara rẹ kó tó retí miracle. Nítorí sọmọ Nàìjíríà dèrò ẹ̀yìn ni pé we are expecting miracle níbi tá a ti ṣe nǹkan kan. Ọlọ́run program ayé pé ìgbìyànjú ẹ ulaika kana sa'yuhum mashkura. Tó bá gbìyànjú máa compensate ẹ. Bẹ̀tẹ̀ ọmọ Nàìjíríà already láti gbìyànjú. Wọ́n believe pé káwọn kan jókòó káwọn ọmọ ṣàdúà ibẹ̀ lórí ó ti dé. Faqad alimtum anna samaa la tumtiru dhahaba wala fidda. Sayyidina Umar ló yibẹ̀. Njọ́ ẹ ti ń bẹ láyé ẹ̀rí kí owó kí dọ́là wúrọ̀ bọ́lẹ̀ láti sánmọ̀. You just have to strive. You need to struggle. Ntí ń kó bá wọn ọ̀dọ́ wa nìyẹn. Àní ìgbà tá Ànábì wá dénú àpáta yẹn, ìgbà yẹn làwọn ṣẹ̀ṣẹ̀ wá tají ńlé. Náà wá ń lé Ànábì gbúrúgbúrúgbúrúgbúrú. Nígbà tí ẹ ń lé Ànábì débẹ̀, wọ́n yọjú wọnú ihò yẹn torí ẹ suspect pé bẹ́ẹ̀ l'Ànábì wà. Apá kan àwọn àfáà ní Sẹ̀tíyù kan ló wá yẹ nǹkan wò wọ́n ní Sẹ̀tíyù lọ yẹ fáwò ní ẹ fi mọ̀ pé Ànábì ń bẹ́ẹ̀. Ẹ bá ka ìtàn dáadáa, Sẹ̀tíyù ti wáyé ó ti lọ k'Ànábì ó tó dé. Níbo ni Sẹ̀tíyù kí lọ́kàn wọn ń da fáńbẹ̀. Wọ́n gbé arákùnrin kan dìde tó mọ̀ nípa bí wọ́n ṣe máa ń gbóòórùn ẹsẹ̀ èèyàn bí ìgbà tájá bá ń fi ilé òórùn. Ẹnìyẹn ló sọ fún wọn pé ibi l'Ànábì wà. Òórùn rẹ̀ ò kọjá mọ́. Wọ́n yọjú wo bẹ̀ miracle wá dé ńgbà náà. Nígbà Ànábì ti ṣe gbogbo ohun tó yẹ kó ṣe. Kí ni miracle tó ṣẹlẹ̀? Ẹ̀rù bà Sayyidina Abubakar nínú òhò pé ọwọ́ tẹ̀ wá. Ànábì wá sọ fún pé la tahzan inna Allaha ma'ana. Má bẹ̀rù, Ọlọ́run bẹ pẹ̀lú wa. Bó ṣe le tó ní period yẹn, iman Ànábì tún ṣiṣẹ́ pé mo jẹ́rìí Ọlọ́run mi. Mo ti ṣe gbogbo ohun tó yẹ kí n ṣe. Ìyókù kù sọ́wọ́ Ọlọ́run. Má bẹ̀rù, Ọlọ́run bẹ pẹ̀lú wa. Àwọn tó ń yọjú látòkè Ọlọ́run wá disappoint Ànábì. Bóyá Abubakar ṣe ránjú kankan pé ọwọ́ tẹ̀ wá, ojú yẹn ni wọ́n rí. Ọlọ́run ní kó change kójú ẹyin àdàbà. Irùngbọ̀n Ànábì tó funfun, Ọlọ́run ní kó change kójú wà láǹtakùn. Wọ́n ń wò wọ́n látòkè rí. Ní wọ́n sọ pé ìwọ tó lóògbó òórùn tó lò dá nǹkan mọ̀, àsóǹgbó lọ́wọ́ wa lásán ni wèrè ni ọ́. Tánàbì bá kó wọ bíbà yìí ni wà láǹtakùn yá ti já. Tánàbì bá wọ bíbà yìí ni ẹyin àdàbà yá ti fọ́. Ibẹ̀ yẹn ni miracle ti wá ṣẹlẹ̀. Wọ́n wá lu ọkùnrin yẹn pa. Wọ́n bá bínú padà sílùú Mákà. Ìgbà yẹn l'Ànábì ṣẹ̀ṣẹ̀ wá jáde nínú o. Ràkúnmí tó gbé Ànábì débẹ̀, Ànábì ti ní kan lọ kó pamọ́. Wọ́n ti lọ kó ràkúnmí yẹn pamọ́. Nígbà Ànábì jáde, àwọn tí wọ́n ń sọ Ànábì tí wọ́n jẹ́yìn Ànábì wà nítòsí tí wọ́n ń wo tí ń ṣẹlẹ̀ lọ́ọ̀kan. Security tún wà fún Ànábì pé àìmọ̀. Táwọn èèyàn yìí bá tiẹ̀ wá rí Ànábì tán bá láwọn ó pa síbẹ̀. Gbogbo àwọn làwọn jábọ́ lórí igi. Gbogbo àwọn yàjọkú bẹ̀. Ànábì máa ń plan ahead time. Ànábì ò kì í jẹ́ kí nǹkan kan báwọn lójijì àfi tọ́lọ̀ ń bá kọ. Mùsùlùmí ayé kí ni àfijọ́ Ànábì? Kí ni plan wa fún future wa? Kí ni plan wa fọ́jọ́ ọ̀la wa? Kí ni plan wa fọ́jọ́ ọ̀la àwọn ọmọ wa? À ń sayé lọ, à ń kó gbogbo ẹ̀ lọ́lọ́run lọ́wọ́. À ń sọ pé Ọlọ́run ní ó ṣe é. Ọlọ́run ò pòun ò ṣe é. Bẹ́ẹ̀ lórí ní tó o bá ṣe lọ́lọ́run ó gbàdúrà rẹ lé lórí. Ó fẹ́ ìyàwó bíi 4, o ò lè. Ẹyọ kan tó fẹ́ ò lè dábọ́. Ó fẹ́ ìyàwó 4, ọmọ ń lọ bíi 40. Wọ́n wá níta ló dá sí lọ́rùn, Ọlọ́run ló dá sí lọ́rùn. Ìdákùdá nìyẹn. O gbọ́dọ̀ ronú kí n lágbára mi gbé. Lóòótọ́ ẹlòmíì fẹ́ ìyàwó 100 tí ò rówó tọ́ wọn tó dẹ̀ bímọ bíi 200. Ọlọ́run sì tún yọ èyí tí ó soríire ń bẹ̀. Ọlọ́run a máa ṣe bẹ́ẹ̀ lóòótọ́. Àmọ́ o rántí pé majority wọn ni wọ́n jẹ ìyá láyà àyà bí wọ́n tiẹ̀ jẹ́ nǹkan láyè. Nítorí náà ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam, ẹ jẹ́ á máa plan ahead time. Ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀jọ́ Ànábì. Laqad kana lakum fi rasulillahi uswatun hasana. Ànábì ní ká kọ́ sí o. Ànábì ní ká jọ o. Nínú kíni? Nínú ká lu ọpọlọ wa. Nínú kíni? Nínú ká lu ọgbọ́n orí. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wa salamu ala al-mursalin.
walhamdulillahi rabbil alamin. La ilaha illallah. Ìmọ̀ràn mi fún 6 Media Production tán ní ètò yìí ó ní pé kò sí nǹkan tí èèyàn fẹ́ kó succeed láyé tí ò ní challenges o. Èbú á wá o, yẹ̀yẹ́ á wá o, àbùkù á wá o. Satan máa ń dẹ gbogbo ẹ̀ṣẹ̀ ni tó bá fẹ́ ga bóyá lè padà lójú ọ̀nà. Bẹ́ẹ̀ bá padà ẹ padà débi tẹ́ ń lọ. Bẹ̀tẹ̀ tó bá wò wípé wàhálà yìí ti pọ̀jù jèrè ẹ jẹ́ kó ń padà sílé kò ní débi tí ń lọ. Ẹni òjò pa tóòrùn ò pa ìṣẹ́ ní òpó nítọ̀hún. Mò ń advise yín pé àwọn challenges tó bá yọ target ibi tẹ́ ń lọ ní kẹ́ máa wò. Ẹ jẹ́ n fún yín lápèjúwe kan nígbà tí mo wà ní adarí hajj nípínlẹ̀ Ọ̀yọ́. Àwọn alálàájì mi kan ẹnìkan wà l'Ábùjá tó jálágbára tó ní wọn ní lọ. Ó fìtínà wa gan, ó mọ̀ọ́mọ̀ fẹ́ jáyàn bí 50 nítorí kó believe pé mo ṣe nǹkan kan. Ó dẹ̀ ti yẹ kó yé ọmọ Nàìjíríà pé mo ṣe nǹkan kan, n tó yẹ kí nǹkan kan tó yẹ kí n ṣe, ó believe pé mi ò ṣe é tó. Èmi dẹ̀ rí pé mo ti gbìyànjú, mi tẹ́ wá tètè understand n tó ń sọ pé kíní yẹn ò tí ì tó bó ṣe yẹ. Ó dẹ̀ dáhùn èèyàn yẹn dúró. Máa rán ọ̀kan nínú àwọn ọmọ mi pé kó lọ síbẹ̀, ó ní monitor kíní yẹn. Ó dé level kan, ó sú ọmọ yẹn pé tẹ́ bá gbọ́ bí ẹni yìí ṣe ń lálé òun tó ń lálé ẹ̀yin náà nítorí kó kàn sáyìn lásán. Hábà iṣẹ́ yìí ti sún wọn o, táwọn èèyàn yóò bá lọ mọ́ wọn lọ mọ́ o. Mo sọ fún ọmọ yẹn pé distraction nìyẹn o. Target ẹ ni kò focus. Kí ni target ẹ bó làwọn èèyàn yóò ṣe lọ hajj? Wọn ẹ̀dẹ̀ gbọ́dọ̀ má lọ. Sórí gbogbo èbú tó ń bú ẹ yẹn dá sára omi ni. Tó o bá ti succeed tán wàá gbàgbé gbogbo èbú yẹn. Àmọ́ tó o bá succeed èbú yẹn ò ní tán lára ẹ̀. Wàá mọ̀ banújẹ́ ni pé ẹni yìí sọ̀rọ̀ sí ẹ ò dẹ̀ tán fail. Láàárín wàhálà yẹn náà, in the midst of turbulence, là ń mọ̀ ta ni who is the best pilot. Everybody call himself a good sailor when the water is good, but we know who is a good sailor when the water is rough. Ọmọ yẹn bá rẹ́rìn lórí fóònù. Ó nínú mi dùn sí tẹ̀sọ̀ yìí sá. Ó ní I will try. Màá dẹ̀ make sure pé àwọn èèyàn yìí lọ. Wàláì gbogbo wọn náà dẹ̀ lọ. Nígbà táwọn èèyàn yẹn wá lọ, máa ń sọ fún pé you are now have a success story instead of a failure story tí diversion fẹ́ kó báyìí. Nítorí náà ẹ̀yin media tẹ́ ní ètò yìí mò ń gbà yín nímọ̀ràn. Ẹ target focus yín. Ẹ ní target. Tẹ́ bá ti ní target, gbogbo ohun tó fẹ́ di yín lọ́nà láti má débi tẹ́ ẹ fẹ́ achieve yẹn ẹ má wò bẹ́ẹ̀ o. Ọlọ́run á gbé yín délẹ̀ lérí o. Ẹ̀yin náà ò gòkè àgbà o. Ọlọ́run kó sọ àwa náà dẹni tí ó tàn gòkè. Tọ́ra àwa náà ò tí gòkè àgbà. Àṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ní láti ilẹ̀ ni. Ọlọ́run kó ṣàánú wa, kó fún wa lẹ́mìí gígùn àtàlàáfíà ara ká lè fi jíṣẹ́ Ọlọ́run jìnnà. Tẹ́ bá wo majority wá sí mi, ó máa ń kún fún wisdom. Mo máa appreciate wisdom gan. Mo dẹ̀ máa appreciate kéèyàn fi ọ̀rọ̀ Ọlọ́run change ọpọlọ àwọn èèyàn lọ́nà òtítọ́. Wípé bẹ́ẹ̀ ṣe ń wò yẹn ó wrong, báyìí ló yẹ kẹ́ ẹ wò. Káwọn èèyàn ó dẹ̀ rí sí pé okay bẹ́ẹ̀ ni lóòótọ́. Irú wàásí tó máa ń dùn mọ́ mi nìyẹn. Ìkejì ni wàásí ọ̀rọ̀ ìdílé. Nítorí pójú tèmi náà rí nǹkan díẹ̀ lórí ọ̀rọ̀ ìyàwó kó tó di pọ́lọ̀ fún mi ní stable family. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.